الحق من ربك فلا تكونن من الممترين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ fún Ọlọ́run Ọba, a yìn Ọlọ́run Ọba, bẹ́ẹ̀ náà ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà. Adúpẹ́ fún Ọlọ́run Ọba lórí ìdẹ̀ra tí ń ṣe fún wa. À ń bẹ Ọlọ́run Ọba kó ṣe ká ní pé kó ṣe àlékún ìdẹ̀ra yìí báyìí kó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa. Ọlá tí tóbi Ọlọ́run náà. Lẹ́yìn èyí, a kí gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n ń wò wá nílé àbí níbikíbi tí gbogbo yín bá wà. A kí yín kí Ọlọ́run bọba lékè ọlá kó bá wà pẹ̀lú yín. Báyìí a tún kalẹ̀ sórí ètò wa, ètò yín Al-Bayan lábẹ́ iléeṣẹ́ Al-Haq TV. Kí Ọlọ́run bọba lékè ọlá kó jẹ́ kí a jọ ní àṣepẹ́. A wà pẹ̀lú àwọn àfáà wa tí mo fi ọ̀wọ̀ àti àpọ́nlé dárúkọ, àwọn ṣéhù wa Farid Rufari. Ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ ká jọ ní àṣepẹ́, ọlá títóbi Ọlọ́run Ọba. Lórí ètò wa Al-Bayan, nǹkan tí a máa gbéyẹ̀wò lónìí òun náà ni ìbéèrè àti èsì. Ìyẹn èsì àti ìbéèrè òun náà ni a fẹ́ nà fún àwọn àfáà wa Sheikh Farid Rufari. Kí Ọlọ́run bọba lékè ọlá kó jẹ́ kí a jọ ní àṣepẹ́, kó san yín ní ẹ̀san olóore. Sheikh, ẹ bá wa sálámà sí gbogbo àwọn ọmọ ìyá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Náà, ìbéèrè wa tí a fẹ́ béèrè lénìí òun náà ní pé ǹjẹ́ ó dáa àbí ó ní ẹ̀tọ́ ká máa tọrọ ikú fún ẹni tí ń fa ọgbà Ọlọ́run Ọba ya, fẹ́ni tí ń dá ìsìláàmù wò, fẹ́ni tó ṣe ká ní pé òun kàn ń gbógun ti ìsìláàmù ni. Ǹjẹ́ ó dáa ká máa tọrọ fún onítọ̀hún, àbí tí onítọ̀hún bá kú kí ni wàá dùn? Naam, ìbéèrè ojú bẹ́ẹ̀ lọ. Alhamdulillah, wassalatu wassalamu ala khayril anam wa ala alihi wa ashabihi wa man sara ala nahjihi wa iqtafa bi sunnatihi ila yawmiddin, amma ba'd. Lẹ́yìn tí a ṣọpẹ́ fún Ọlọ́run Ọba dẹ́dà, ọba tí fi ń ga, báyìí náà a ṣe ìkẹ́gẹ̀ fún aṣíwájú ẹ̀dá, ẹni tó ṣe ká ní pè mí àti yín. A gbọ́dọ̀ fi àwòkọ́ṣe ẹ̀ fi ṣe kí ẹ̀sìn èmi àti yín fi jọ ní àlàáfíà níwájú Ọlọ́run. Báyìí náà a ṣe ìkẹ́gẹ̀ fún àwọn sàhábà, àwọn ọmọdé kí wọ́n àgbà ni. Báyìí náà àwọn tabi'in wa kadhalika atba'u tabi'in, bákan náà àwọn tó ṣe ká ní wọ́n pọ̀ wọ́lọ́run tabi'in, àwọn tí wọ́n lò gbà kan lákòókò kan tó ṣe ká ní pé àkókò yìí fi ń dára jù lọ́wọ́jú Ọlọ́run. Gẹ́gẹ́ bí lẹ́yìn náà a ṣe ìkẹ́gẹ̀ fún àwa náà tí a ń bẹ ní ìlànà wọn nìyí. Ọlọ́run ṣàjá ní pé níbi ìkẹ́gẹ̀ ọlá ìpín méjì Ọlọ́run alájẹ kan ṣọ́ Ọlọ́run dẹ́dà. Gẹ́gẹ́ bí ìbéèrè olóòtú, Ọlọ́run bá pín láká ìdìbà yìí lọ. Ẹ ti ń ṣiṣẹ́ ẹ̀ ti pẹ́. Èyí tí ẹ ṣe tó ṣe ká ní pé kò ní jẹ́ àtẹ́wọ́gbà ọjọ́ Ọlọ́run jẹ́ ẹ ṣe. Gbogbo ohun tí àwa ṣe tó ṣe ká ní pé iṣẹ́ yìí ò ní jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ló kú yẹnu ọkàn ìdíkò tí ẹ fi ṣe. Bí aṣetọwọ́ fẹ́yìn náà àtọ́ fún ìlà wà bákan náà, Ọlọ́run kí ó gba iṣẹ́ kó wá sí àyíṣẹ́ ọlá ìpín méjì ọlájẹ kan ṣo. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè ni pé ìjẹ́ ó nẹ́tọ̀ kí a tọrọ ikú bí èpè, kí a ṣe pẹ̀lú ẹni tí ń ba ẹ̀sìn Ọlọ́run Ọba jẹ́, àbẹ́ ẹni tí ń ní ìsìláàmù lára, àbẹ́ ẹni tí ń ní àwọn mùsùlùmí lára tó fẹ́ jẹ́ kí ẹ̀sìn Ọlọ́run Ọba kó gbére tí wọ́n bá gbọ́ yín. Al-aslu fi da'wa ala shakhsin, ìpìlẹ̀ pé kí a ṣe pẹ̀lú èèyàn, ìsìláàmù kọ̀ fún wa gbogbo ohun tí ń jẹ́ ìpè. Àmọ́ ṣùgbọ́n ìmọ̀ ń wáyé tó ṣe ká ní pé àwọn àkókò kan bẹ tí ìsìláàmù tó yùn ọ̀dá rẹ̀, fahadha yatajalla fi qawlihi ta'ala. Èyí báyìí nígbà tí a bá gbólóhùn Ọlọ́run Ọba dẹ́dà tí ń sọ fún wa pé kí ni la yuhibbu Allahu al-jahra bis-su'i min al-qawli illa man zulima wa kana Allahu sami'an 'alima. Suratu Nisa. Ọlọ́run sọ fún wa pé òun ò fẹ́ tàbá wọnú lẹ́ níwọ̀n bá ṣókí ká wọnú tafsir Ibn Kathir sọ fún wa pé la yuhibbu Allahu an yad'a ahadun ala ahadin illa an yakuna mazluman. Ó ní Ọlọ́run ò nífẹ̀ẹ́
kí ẹ̀dá kan kó ṣe pẹ̀lú ẹ̀dá mi illa an yakuna mazluma àyàfi nígbà tó bá ṣe ká ní pé ó ní ti bí ẹni tí a bò sí ní àti bò sí owó fẹ́ eléyìn afúnrúsọ̀ afún ní àǹfààní láti pé kó ṣe pẹ̀lú ẹni tó bò sí. nísìn àpèjúwe ní sí ẹni tó ṣíká ní pé ń gbé igi sọ́nà fáwọn mùsùlùmí kò fẹ́ jẹ́ kí ìsìlámù dàgbà fahadha dhalim tí ò sí tàbí ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn tó ṣíká ní pé wọ́n ṣe ìsìlámù fa asfa mùsùlùmí wọ́n ti dẹ̀ tó ṣíká ní pé wọ́n bù sí wọ́n ti bò wọ́n sí ìdán ìsìlámù yóò dá pọ̀lú èpè tó ṣe ká ní pé ó lè ná sábà ó lè ṣe dédé irúfẹ́ onítìbí gẹ́gẹ́ bí pé ká sọ nísìnyí pé ìwọ Ọlọ́run tó bá ṣe ká ní pé ilé ìbáyìí ló kó bẹ̀ tí ìsìlámù fi gbé ìwọ náà bá yọ kó bẹ̀ àdúrà tí a fẹ́ ṣe yìí nù túmọ̀ sí wípé òun náà ló fẹ́ gbé ó fẹ́ fi jẹ́ kó kù nítorí pé kádàrá ti bẹ́ẹ̀ dùn àmọ́ ìsìlámù kọ́ nígbà tó bá wáyé nígbà tí a bá rí ọ̀kan náà wọn kìbáàrù tàbíìn tí ń jẹ́ Sa'id ibn Jubayr ọ̀kan náà kìbáàrù tàbíìn nígbà tí arákùnrin tá ń pè ní Hajjaj ibn Yusuf ó jẹ́ àmír lásìkò báwo láti pè fún Muawiya Yazid ibn Muawiya èyí ni ẹni tó wáyé lẹ́yìn tí ń jẹ́ ọmọ Muawiya nígbà tí ń ṣe khalifa ẹ̀rí àkókò tó wá ń pa àwọn mùsùlùmí má ánà muslim nígbà tó wá dé bàbá yìí tí ń jẹ́ Sa'id ibn Jubayr ẹni Ọlọ́run ni wàlí Ọlọ́run wà tabi'in afan tabi'in min kibar tabi'in ọ̀kan náà wá ṣíwájú àgbà àwọn tabi'in nígbà tí ó pa tó fẹ́ pa ó ní Allahumma la tusallithu ala ahadin yaqtuluhu ba'di ìwọ Ọlọ́run mọ́tò fún arákùnrin yìí lágbára kó tún pé èèyàn kan lẹ́yìn mi lẹ́yìn ìgbà tí wọ́n bá kúrò ṣe lẹ́yìn ìgbà tó pa Sa'id ibn Jubayr kò rí èèyàn kan pa láti ìgbà tó ti pa Sa'id ibn Jubayr báyìí ara sì bẹ̀ sí ní tí òun náà fi kú kódà kò pé kò mọ́sù jẹ tó fi kú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni Ọlọ́run ọba ni wọ́n àwọn kan tó ṣe ká wọ́n lò àkókò kan lásìkò tí ń fi ń dára jùlọ àwọn sì gbọ́ àgbọ́ ihun tí ń jẹ́ àyà yìí jù wá lọ ìdá nígbà tí irúfẹ́ àwọn eléyìn tó bá ṣe ká ní pé wọ́n ṣe pẹ̀lú yàn wọ́n tọrọ ikú fún ẹni tó ṣe ká ní pé kò jẹ́ kí ìdàgbàsókè kó wá fún wọn mùsùlùmí ìdá fahadha yàní jaiz shar'an ihun tí ó wọlé tí nínú ṣẹ̀ríà ni tàbá sì tó nínú kíso báwo láti pè Marwan ibn al-Hakam Madina ni bàbá yìí ó jẹ́ amir ní Madina fún Muawiya lásìkò ẹ̀ ọ̀kan náà wọn obìnrin àti ọkùnrin kan obìnrin kan gbé ẹjọ́ wọ́dọ̀ Marwan ibn al-Hakam ó gbé ẹjọ́ wọ́dọ̀ ẹ̀ láti wá fi ẹjọ́ sùn pé ọkùnrin yìí ó jínú lẹ̀ tòun arákùnrin wá sọ fún pé èmi ló dé títù jínú lẹ̀ rẹ̀ nígbà tó ṣe ká ní pé mo ti gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ẹni tó bá jí ilẹ̀ onílẹ̀ gbà kódà tó bá tó ṣíbrọ̀n láti bí débí tó bá jí wọ́n fi ìlọ́po méjì wọ́n fi yí ní ọrùn ní ọ̀gbẹ̀dà kìíyàmà ṣé wọ́n lòun fẹ́rẹ̀ gbogbo alẹ̀ wọ́n fi yí lọ́rùn arákùnrin wá sọ ìgbà tí ń sọ bẹ́ẹ̀ fún Marwan ibn Hakam ó ní èyí tó sọ yìí báyìí hadith tó fi jẹ́rìí báyìí òun ò nídìí kóhun tó wá báyìí náà kóhun tó ẹlẹ́rìí má ohun tó ti sọ yìí ó ti tó ó wá ń sọ pé wọ́n ṣe pé ìjọ náà pé tó bá ṣe ó wá ní òun gbé òun yọ̀ǹda ilẹ̀ yìí fún nítorí pé ilẹ̀ yìí àdáparọ́ ló dá mọ́ òun yọ̀ǹda rẹ̀ fún kì í ṣe ilẹ̀ rẹ̀ àmọ́ tí wọ́n bá wà ní pé ìwọ ni báwo láti pè èmi mọ jílẹ̀ tó ń gbà àbí wọ́n sọ níjọ́ náà arákùnrin jẹ́ Sa'id ibn Zayd wọ́n sọ fún níjọ́ náà pé tó bá ṣe ká ní pé ihun tó sọ irọ́ ni ìwọ Ọlọ́run bá ń gbọ́ ojú ẹ̀kọ́ tó kú bẹ́ẹ̀ náà sì ni jẹ́ kí èyí ilẹ̀ náà ní kí ó kú sí Allahu Akbar nínú riwaya náà hadithu yìí ó ń bẹnu Sahihayn ń bẹnu Sahih Bukhari ń bẹnu Sahih Muslim muttafaqa alayhi àwọn sọ pé òkú títí Ọlọ́run fi gbojú ẹ̀ ìdá Ọlọ́run gbojú ẹ̀ ń bẹ láyé wọ́n sì ní ìjọ tí ń ìlérí ilẹ̀ náà báyìí
pọ̀lú àyèmọ́ nínú ojú ẹ̀ ní ìfọwọ́ mú àwọn ògiri dání ní ilé ọjọ́ yẹn bí ìrù kan wà bẹ̀ tó ṣe ẹ̀bá wà láti pè kànga wà bẹ̀ kò tó wà bẹ̀ tó ṣe kò tó omi ni kò mọ̀ tí tó lọ fi ẹsẹ̀ ṣe kí ni ó fi kó sínú kòtò yẹn ó sì kó sí ilẹ̀ náà ibẹ̀ ní kọ́bọ̀ ibẹ̀ ní sàárè fàháwùlà akọ̀mí náà ó ní ẹ̀ gbàgbọ́ yé ohun tí ń jẹ́ kò áńdù wa lọ bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe pẹ̀lú fẹ́ni pé ẹni tó yẹ eléyìí ó ṣàbòsí mi ẹni tí ń ṣàbòsí yàn wọ̀mí bábìlì àwòlà èyí tó fi gajọ ẹni tí wọ́n ń ṣàbòsí àwọn mùsùlùmí tó jẹ́ kí ìsìlámù gbé kíyàn ṣe pè fún pé ìwọ Ọlọ́run bá ń yọ lágbájá kù tó bá ṣe ká ní pé kí ìsìlámù fi gbé yí o lágbájá wà á díẹ̀ lágbájá ni ò jẹ́ kí ìsìlámù gbé yí ìwọ Ọlọ́run bá ń yọ lágbájá kù fàhádà já ilẹ̀ ṣáà èyí yìí báyìí ó fẹsẹ̀ múlẹ̀ tí kò sí ìkankan tó tako ìdá ọpọlọ làákà ìgbogbo ẹni tó ṣe ká ní pé ìmọ̀ ní bá ń bẹ ní ọkàn rẹ̀ ọpọlọ gbọdọ̀ tako nítorí já èso ṣáà ìwọ̀n tó wọlé ń ṣẹlẹ̀ yọ Ọlọ́run ọba. tó Ọlọ́run bá wa sa àwọn ṣẹ́ẹ̀kì wa ní ẹ̀san olóore àlàyé náà ni ẹ ti gbọ́ ni wọ́n ní pé èpè ò dáa ká ṣépè fúnra ẹni kò dáa àyàfi ọ̀nà kan lọ́lọ́run bá filẹ̀ òun náà ni tá bá gbò ẹ́ sí ẹni tá bá gbò sí ẹni tá bá ṣàbòsí rẹ̀ Ọlọ́run fi ọ̀nà lẹ̀ fún pé kó ṣépè lódì wọn kó má tayà ààlà nípa èpè náà lódì wọn bí èpè náà ṣe tó bẹ́ẹ̀ náà ni kó yóò ṣe kí ni o kí ó ṣe èpè náà kó máa mọ ṣépè lọ pẹ́tẹ́ pé Ọlọ́run ó ṣe kí ní fáwọn ọmọ ẹ̀ àbí gbáka òkan ìwọ kó ṣépè lódì wọn kó má tayọ ààlà níbi èpè náà tí wọ́n bá wò ẹ́ sí o lè ṣépè Ọlọ́run bọba àlékè ọlá kó jẹ́ kí Islam yìí báyìí kó yé wa bóyá àwọn bàbá wọn ní ọ̀kan tí wọ́n fẹ́ sọ tí a fi ká gba ètò yìí báyìí nílẹ̀. àmọ́ gbogbo ẹ̀ náà ni wípé nígbà tí a bá rí ẹni tó bá bòyàn sí. Naam. tiwa ni kí á gbó ní tìbí ká gbé sínú ọgbà Ọlọ́run bọba dẹ́dà nítorí Al-Qur'an sọ fún wa pé famana afa wa aslaha fa ajruhu ala Allah ìdáni ká gbé gbogbo ẹ̀ ká gbé fún Ọlọ́run ọba nítorí pé ibi pé a fẹ́ ṣépè ó ṣeé ṣe pé katu Waman anfa wa aslaha. Waman anfa wa aslaha. Tufa anfa. Naam. Tó bá ṣàmójúkò. Ó ṣàmójúkò kò tẹ́ padà sí ìdí ẹ̀ mọ́. Ó wá ṣàkúnṣe. Naam. Fa ajrun ala Allah. Ẹ̀san ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìdá tó bá gbìyànjú láti mójúkò tí ò fẹ́ padà ọ̀rọ̀ òsì fẹ́ kàn wọ̀ kó wá sọ. Tayyib. Wa asla ó túnṣe ó kò ní gbogbo ọkàn rẹ̀ fa ajrun ala Allah kó ràn kan orí lọ́dọ̀ Ọlọ́run ọba dẹ́dà. Allahu akbar. Kó ràn kan orí lọ́dọ̀ Ọlọ́run ọba dẹ́dà. Ó ti Muhammad sallallahu alaihi wasallam anabi Muhammad ṣe bí anabi sallallahu alaihi wasallam ó sára àwọn èèyàn lọ sí àwọn agbègbè kan tó ṣe ká ní pé àwọn eléyìn aptonu el-kufr wa adharu el-islam wọ́n gbé wọn tí ń jẹ́ kéfì wọ́n gbé sọ́kàn wọ́n wá fi wọn tí ń jẹ́ sàwọn fi hàn alẹ́nu wọ́n polówó pé wọ́n gba islam anabi sallallahu alaihi wasallam ó rán bí àádọ́rin àwọn tí ń ka Qur'ani àwọn habasatul Qur'ani àwọn tí ń ha Qur'ani ó rán sí wọn faqataluhum jami'an wọ́n pa wọn anabi wa bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn fàkẹ́nà yẹ dùn àléyìí ṣáàhùn kún tàtàbí àná anabi ṣépè fún oṣù kan àwọn kọ̀bá ìlọrin wàtàkùwà ẹ̀yìn wọ́n pọ̀ bẹ̀bí mẹ́rin tí wọ́n gbé kéfèrí wọ́n gbé sí inú wọ́n wá gbé ìsìlámù wọn fi hàn wọ́n wá pa wọn anabi ṣépè wọn lu wọn ìdá anabi sallallahu alaihi wasallam táwọn bí bá ṣe wúfẹ́ ìkan bẹ́ẹ̀ ta ló gbàgbọ́ yà lùkọ́ ní ìjọba lọ anabi ló gbàgbọ́ yà lùkọ́ á ní àmọ́ pọ̀lú bẹ́ẹ̀ ànábì ò ṣe lọ ànábì dúró fún báwo láti pé ó ṣe fún oṣù kan ó sì wà dúró ìdá gbogbo ẹ̀ náà á yí pé gbogbo ohun tí a ń jẹ ara wa lábòsí sí nísìn ọ̀rọ̀lé ayé ni ọ̀rọ̀ ohun lè yí ni tí ànábì fi ṣe ọ̀rọ̀lé ayé ni gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ báwo láti pé ó kọjá ẹnu àlàlé yí owó fún mi ó kọjá ẹnu àlàlé yí ọmọlúwàbí mo sọ̀rọ̀ bí ó tí ó ṣe dá ó jí ilẹ̀ mi gbà kó lò ó ìyẹ́kìn ìlà tó ní àkókò kan lé ayé ni ìzá gbogbo náà láti ti sí pé gbogbo famana afa wa aslaha fa ajruhu ala Allah tí a bá gbìyànjú tó gbé gbogbo ẹ̀ fún Ọlọ́run pé ìwà àti Ọlọ́run ọba mo gbé ẹ lọ́lọ́run ọba lọ́wọ́ olùdó òsì wàá mọ̀ pé ká gbéyàn lọ́lọ́run ọba lọ́wọ́ pójú kí yẹn gbìyàn sínú kíni kí yẹn gbìyàn sí tribunal lọ àbí kí yẹn lọ gbìyàn sí ẹ̀wọ̀n lọ kọ́ lọ́mọ ṣàgbà kan kó jẹ́ kí agbágbọ́ yẹ̀ sí ẹ̀jú bí. Naam, adúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ àwọn àfáwà kí Ọlọ́run bọba lè kí ọlá kó san wá ní ẹ̀san olóore. Ibi báyìí náà ni a dá ètò ti èní dúró ó dijọ́ mi ọjọ́ rẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Haqqu TV, òtítọ́ ni yóò lékè.
òtítọ́ ni yóò borí. Subhanallah.